ṣé rí nípa Ògún àtọdẹ ibi tí Yorùbá gbégbà ọ̀pọ̀ ní orílẹ̀-èdè tó yẹ pé wọn ò mọ tí wọ́n ń pè lógun wọ́n sì ń ṣọdẹ ẹni tó lè ṣọdẹ bí èbó òsì èbó ọmọ tí wọ́n ń pè lógun wọn ò mọ bí wọ́n ṣe bọ́ ó dà mo lè fi gbogbo ẹnu sọ pé ìṣọwọ́sọdẹ Yorùbá kò tó téèbò Lárúbáwá ń ṣọdẹ nígbà tí igbó sì wà nítòsí ọ̀dọ̀ wọn dáadáa wọ́n ń ṣọdẹ gidi gan fẹ́ni tó bá mọ̀ díẹ̀ wá yóò rí díẹ̀ dáadáa gbà ṣùgbọ́n níbí báyìí torí pé bí a ṣe rí àti bí Ọlọ́run ṣe fún wa ní ọpọlọ sí àwọn misinterpretation kan bẹ pẹ̀lú ọ̀rọ̀ Ògún wọn á ní God of Iron Ọlọ́run ní God of Iron ṣùgbọ́n àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ náà wọ́n ní tí wọ́n rí tó jẹ́ pé àáfà ò lè condemn ẹ̀ kéèsì ní tí wọ́n rí ni pé tí ẹ bá mẹni tí wọ́n ń pè lógun dáadáa Ògún tá à ń sọ yìí Ọlọ́run ló mọ̀ fi rin dáa wọ́n wá wo àwọn ìṣesí ẹ̀ wọ́n wo agbára tọ́lọ́run fún wọ́n wo ọ̀nà tọ́lọ́run gbà dá tó fi yàtọ̀ sí àwọn làwọn fi sọ́dọ̀ òrìṣà kúnlẹ̀ lọ irú èèyàn tá a pè Ògún ni pé ẹ̀dá ọwọ́ Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run ni tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa òjíṣẹ́ ó ní nǹkan kan tí irú wa tọ́lọ́run kan dá sọ́mọ́ bákan ó dá wa náà dá o ṣùgbọ́n irú agbára tí ń bẹ lára rẹ̀ sí mi ni èyàn lè yọ̀dà sí mi ní ìsìn kí n mọ́ ọ èyàn lè yàdá sí mi kí n mọ́ ọ ká tó wá wí ìbọn ohun ọ̀bẹ̀rù gbọ́n ọ̀bẹ̀rù nǹkankan aṣáájú dáadáa sí mi làwọn tí ń tẹ̀lé fi ń tẹ̀lé ló jẹ́ kí n sọ pé tí wọn bá sọ́dọ̀ òrìṣà àkúnlẹ̀ bọ ni tí wọ́n mú bí wọ́n ṣe mú bí mùsùlùmí ṣe mú ànábì wa Muhammad báwọn kìrìsìtẹ́nì ṣe mú Jesus Christ táwọn náà mú bẹ́ẹ̀ tí wọ́n ń tara ẹ̀ sin lọ́hùn bọ́yà lèmi gan ìbá máa ṣe torí olódodo ni mọ̀nàkà ẹ̀ ó hètì àbòsí ó hètì kórìíra ó hètì kéèyàn ọmọ yanra ẹni jẹ bó ṣe jẹ́ jagunjagun tó yìí kàn ṣàdédé gbógun wọ̀lú ìlú anyhow tó bá ti rí pé kí ló dé mo gbàlú ìkọjá ó ṣe àdáwò wá ìlú kan ní mọ̀mọ́ wa fogún jà wá ní afẹ́ ní abayé yín jẹ́ báyìí àwọn dà tí wọ́n bá tún ti dé ẹran ní sí mi wọ́n máa ń sójà ni ò lè yín gbàgbọ́ hàn kẹ́ ẹ pọ̀pọ̀pọ̀pọ̀ ọwọ́ lásán tó bá jù báyìí kó kù ọmọ sùn lọ ni àwọn tí mi bá pè ní àṣìṣe táwọn bàbá yẹn ṣe ni pé tó bá jẹ́ pé ní ọwọ́ tí kìrìsìtẹ́nì fi mú Jesus Christ tí àwọn mùsùlùmí fi mú ànábì Muhammad sallallahu alaihi wasallam táwọn náà bá lè fọwọ́ bẹ́ẹ̀ mú ni gbogbo ayé ni ọmọ bá wọn ṣe mùsùlùmí ò sì ní kọ̀ǹdẹ̀mù ẹ̀ láyé Ọlọ́run ń bẹ ẹ̀dá sì ni Ọlọ́run tó dára ẹ̀ bada auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim laqad arsalna rasulana bil bayyina wa ansalna ma'ahum likitaba wal mizan liyakumu nasu bil qisti wa ansalna li adidi fi bashan shadidun liya'lama Allahu man yansuruhu wa rasulahu wa kana Allahu asisan qawiyan. Ìtumọ̀ ni pé Ọlọ́run ní èmi ni mo rán àwọn òjíṣẹ́ mi wá mo rán wọn wá pẹ̀lú àlàyé láti lè jẹ́ kí àwọn èèyàn mọ bí wọ́n ṣe máa ṣèdájọ́ ara wọn àti láti lè dúró déédéé a mọ oríṣiríṣi pa èyí dá èyí ọ̀dá ìwà yìí dá ìwà yìí ọ̀dá ọ̀rọ̀ yìí dá ọ̀rọ̀ yìí ọ̀dá ọwọ́ àfi kínní kan kún wọ́n wá ní èmi ni mo sọ̀kalẹ̀ fún wọn irin ó ní mo sì fi ṣe nǹkan ìjà tó le koko fún ìwúlò ọmọ ẹ̀dá ènìyàn àti àwọn ìwúlò mi tó mọ̀nàfíù tó lò ń bẹ̀ yẹn plural ni ọ̀pọ̀n dandan kéèyàn ọba Ògún kó tó ṣiṣẹ́ ọdẹ tá a bá fẹ́ gbé kalẹ̀ bí òyìnbó gan ṣe mú un ti ń pè ní iṣẹ́ ọdẹ. àbí torí pé lọ́dọ̀ tí kì í ṣe pé ọdẹ ló bí yín àbí ọdẹ ló tọ́ yín bóyá torí pé ẹ lọ kọ́ lẹ́yìn ò sí mú ògùn bíbọ lọ́kùnkúndùn. iná mo sọ yẹn àwọn kan sọ dẹ ju ti Yorùbá lọ Haúsá ń sọ dẹ mọ̀nàkà àwọn ọmọ tí ń pè lógun Haúsá ń ṣe ọdẹ Ìgbò ń ṣọdẹ kásẹ̀ láwọn Ìgbò náà àwọn nígbàgbọ́ nínú òrìṣà gidi gan mi ò kàn dẹ́mọ̀ òrìṣà o
ànábì dáúdà ọ̀gá alágbẹ̀dẹ ànábì dáúdà o ọ̀gá alágbẹ̀dẹ kò fàjà bọ̀gùn ẹ̀ o títí tó fi kú. èyí tí mùsùlùmí rí lórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí àwọn kìrìsìtẹ́nì mùsùlùmí ti ẹ̀ gba kìrìsìtẹ́nì wọ́n gba Christ gbọ́ wọ́n gba Jesus Christ gbọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run dá pátápátá alukuran ni ò kọ̀ndẹ́ẹ̀mù kankan nínú wọn torí pé ní n tí ọlọ́run fi rán wọn sẹ́mi nẹ̀ Jésù ọ̀làjú afọ́jú ó jókòó dìde ó lé ẹ̀mí òkùnkùn jáde lára àwọn tí ń dà láàmú gbogbo àwọn nǹkan yìí làwọn tí wọ́n tẹ̀lé tí àwọn náà àwọn kan ní ọmọ ọlọ́run ni nígbà wọn rí bí ṣe ń ṣe abẹ́yẹn ìgbà wa sọmọ ọlọ́run ṣé àṣẹ tí ń pa sáwọn lè pa àṣẹ tí ń pa sẹ́mi lè pa